ẹ̀yin tèmi ọba Soun ti Ogbomosho ìyẹn ọba Afọlábí Ọládùnní Ọláoyè wọ́n ti sọ̀rọ̀ sókè o lórí ọ̀rọ̀ àwọn ajínigbé ajínipa èyí tí wọ́n lọ kó àwọn ọmọ ní iléèwé ní ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé ìdí èyí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò fi lè fi ipá gba àwọn ọmọ àti àwọn cheaters èyí tí àwọn ẹni ibi yìí èyí tí wọ́n kó lọ ní ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n jẹ́ ká mọ̀ wípé tí ìjọba Nàìjíríà tí wọ́n bá fi lè sọ wípé àwọn fẹ́ fi ipá gba àwọn ọmọ yìí jáde lọ́wọ́ àwọn ajínigbé yìí, wọ́n ní ó ṣeé ṣe kí àwọn ọmọ yìí kó sọ ẹ̀mí wọn nù. Bẹ́ẹ̀ sì ni àwọn teachers káwọn náà sọ ẹ̀mí wọn nù. Wọ́n ní àwọn ò sì fẹ́ kí ẹ̀mí ẹnikẹ́ni ó bọ́ bí àwọn ṣe ń ṣe ètò wípé kí oníkálukú wọn kí wọ́n rí àwọn ẹbí wọn láyọ̀ àti àlàáfíà. Wọ́n ní fún ìdí èyí kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kún lọ fi ọkàn balẹ̀ torí wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kún ò dákẹ́ o. Wọ́n ní wọ́n ń ṣe akitiyan láti jẹ́ kí àwọn ọmọ yìí kó jáde lọ́dọ̀ àwọn ajínigbé èyí tó ti gbé wọn láti ń lọ bí ọ̀sẹ̀ bíi mẹ́ta báyìí. Ẹ̀yin tèmi nínú fídíò yìí Soun ti Ògbómọ̀ṣọ́ bàbá sọ̀rọ̀ ó pọ̀ nínú fídíò yìí. Bẹ́ẹ̀ ni wọ́n fi ọkàn àwọn ọmọ Nàìjíríà wọ́n fi balẹ̀. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán. Bẹ́ẹ̀ náà làwọn kan sọ wípé ọ̀rọ̀ tí bàbá sọ yìí kò lè yẹ kó wọ́n sọ. Wọ́n nítorí wípé n tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ní kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí o. Wọ́n láwọn ò gbọ́ nínú ìtàn wípé irú nǹkan báyìí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n kí wọ́n máa sọ wípé ìjọba wọ́n ń gbìyànjú wọ́n ń ṣe akitiyan. Wọ́n ní àwọn ò tí ì rí akitiyan èyí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Wọ́n ní ọ̀rọ̀ yìí ti ń lọ ọ̀sẹ̀ mẹ́ta èyí tí àwọn ọmọ yìí ti wà ní àkàtà àwọn ajínigbé yìí nínú oòrùn nínú òjò. Wọ́n ní ibẹ̀ ni wọ́n wà o tí ẹnikẹ́ni tí ò sì mọ̀ tí ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí. Wọ́n láwọn ò tiẹ̀ mọ̀ bóyá àwọn ọmọ yìí ó wà láyé àbí wọn ò sí láàyè. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá wa ọba Ọláoyè Afọlábí Ọládùnní. Ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n sọ nínú fídíò yìí. Nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹni tí wọ́n gé ní orí bí oníparọ́ ó dẹ́rù bà wá. Àdá àfẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ sí gómìnà tí wọ́n sì wà níbẹ̀. Gómìnà wa gbogbo ipa tí wọ́n lè kó òun ni wọ́n ń kó. Ààrẹ orílẹ̀-èdè òun náà President Tinubu a rí pé ní ọjọ́ Sunday wọ́n rán àwọn èèyàn wá nípa ọ̀rọ̀ yìí náà. A rí lórí social media wípé tó bá jẹ́ ọmọ gómìnà ọmọ president tí wọ́n ti ń ṣe nǹkan nípẹ̀. Ẹ jẹ́ sọ fún yín ìdí tí wọ́n ti lè ṣe ju iṣẹ́ tí wọ́n ń ṣe lọ níbi tó bá jẹ́ pé ọmọ tiwọn ló wà níbẹ̀. Nǹkan táwọn òyìnbó ń pè ní collateral damage ni nítorí ibi tí àwọn èèyàn yẹn wà tí wọ́n bá storm wọn pẹ̀lú nǹkan tí a rí tí wọ́n ti ṣe tí wọ́n ti dúnbú èèyàn kí ló wá kù wọ́n máa fẹ́ pa àwọn èèyàn tí wọ́n lè pa ní. Mo lọ síbẹ̀ ní ọjọ́ Saturday ọ̀pọ̀lọpọ̀ mọ́tò sójà àárín àwọn sójà wọ́n pọ̀ ń bẹ̀. Nǹkan tí èèyàn máa rò ní pé pẹ̀lú gbogbo àwọn sójà tó wà bí wọn ò ṣe lọ síbẹ̀ bọ̀ wọn ò lè lọ ọbẹ̀ ibi tí wọ́n mọ̀ fún wọn wà nítorí ẹ̀mí tó máa ṣòfò ó máa pọ̀ gan. Àwọn ọmọ kéékèèké yẹn àwọn ọmọdé tó wà ń bẹ̀ láàrin wọn Ọlọ́run ni ìlú jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí. So tí wọ́n bá yà síbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí shoot àmọ́ ẹni tí ìbọn máa bà. So ìdí tí wọ́n fi ń ṣe gbogbo ọ̀rọ̀ dialogue nìyẹn bí pẹ̀lú wọn kí wọ́n wò ní ọ̀rọ̀ yìí ní òtúnṣe ní gba ẹ̀mí kankan nípa tí wọ́n ń kó nìyẹn. Àwa
a ní àṣẹ kankan ju wípé kí a máa bá wọn sọ lọ nítorí àwọn gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ní ọlọ́pàá, àwọn ló ní sójà, ló lè ní gbogbo ẹ̀. So nǹkan tá a máa bá wọn sọ náà ní pé kí wọ́n má gbàgbé ọ̀rọ̀ wa. Àti ẹ̀ nídìí láti rán wọn létí nítorí ọkọ ni wọ́n dẹ̀ ní ìyàwó, wọ́n tún ní ọmọ, so wọn ò lè gbàgbé. Àṣẹ rí ọ̀rọ̀ yìí ó even ló ti di embarrassment fún government, and because of that they also will be doing everything. Àwọn gan ò lè sùn ìgbà tí àwọn èèyàn wá láti ọ̀dọ̀ ààrẹ wọ́n sọ fún wa wípé ààrẹ ò lè sùn lórí ọ̀rọ̀ yìí àti ìyàwó ẹ̀ wípé ọ̀rọ̀ yìí ó kàn wọ́n ní òmìnira. So nǹkan tí àwọn èèyàn sọ ní ìsìn ni pé so kí la máa ṣe. Ikọ̀ àkọ́kọ́ tá a máa ṣe òun ni àdúrà. Àwa Kìrìsìtẹ́nì a mọ̀ pé àdúrà ó ṣe kókó. Àwa Mùsùlùmí náà a mọ̀ pé àdúrà ó ṣe kókó. Àwọn Mùsùlùmí ẹ̀ẹ̀márùn-ún ló ń gbàdúrà ìdè, so a mọ̀ pé ó ṣe kókó fún wọn. Àwọn oníṣẹ̀ṣe náà wọ́n á dífá, wọ́n máa pe Elédùmarè náà. So gbogbo wa a máa gbàdúrà kí Ọlọ́run pẹ̀tù sí wọn nínú. Òun ni nítorí tí wọ́n bá ní wọ́n fẹ́ rọ́ọ̀ṣì wọn, wọ́n lọ ṣe lé tí èèyàn kan bá kú sí nǹkan tá à ń sọ ìkan la máa sọ nítorí àti ẹ̀mí èèyàn kan bá lọ síbẹ̀. So that's where the government is being extremely careful to also nǹkan tí wọ́n ń béèrè fún, nítorí ìyẹn làwọn èèyàn tó ń sọ pé kí wọ́n fún wọn ní nǹkan tí wọ́n ń béèrè fún. Tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń béèrè fún ìjọba lè fún wọn immediately, wọ́n á fún wọn, nítorí every day tí wọ́n fi wà ń bẹ̀ yẹn ó ń dójú ti àwọn ìjọba yìí, so inú wọn ò lè dùn nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wò pé wọn ò ṣe nǹkan tí wọ́n yẹ kí wọ́n ṣe, wọ́n dẹ̀ ń ṣe. Àwa àwíà wípé wọ́n ń ṣe. So àdúrà la máa gbà wípé kí Ọlọ́run kó pẹ̀tù sí àwọn tó wà nílẹ̀ yìí, kí àwọn ọmọ wa, àwọn màmá wa, àwọn ọkọ wa kí wọ́n lè padà wá sílẹ̀. Ṣé ilé ìtẹ̀ṣe yìí ó catch attention everybody, and this is not anything wrong since tó yẹ pé it's a peaceful death. Tá bá tún bẹ̀rẹ̀ sí bínú, tá bẹ̀rẹ̀ sí bà dúkìá jẹ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀, à ń kó wàhálà bọ̀ mọ́ wàhálà ni, nítorí àníyànjú nǹkan kan, nítorí àwọn èèyàn ni wọ́n jí gbé ní ìsìn. Tí a bá tún bẹ̀rẹ̀ sí bà dúkìá jẹ́, àwọn tá bà dúkìá wọn jẹ́ ni wọ́n á tún bẹ̀rẹ̀ sí bí wọn wípé kí ló kàn wá, kí ló wá bà dúkìá wa jẹ́. So a peaceful protest like this, we support it. Pé kò sí jàgídíjàgan, ẹ̀dùn ọkàn wa ni a fẹ́ fi hàn. Ẹ̀dẹ̀ ti fi ẹ̀dùn ọkàn yín ẹ ti fi hàn. Ìjọba dẹ̀ ti gbọ́ yín, wọ́n dẹ̀ ti rí yín. Gbogbo tó ní òun láti wò ní àárọ̀ ní orí kàtúkì tó débì, gbogbo ẹ̀ là ń wò. Ṣé jẹ́ ká ṣe sùúrù fún wọn. Àwọn gan ò sùn nítorí ọ̀pọ̀lọpọ̀ ń wò pé kí ló dé tí wọ́n fi ṣe báyìí. Tí wọ́n bá ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn sọ, òun tó máa kú gbà kan, nítorí ẹni tí ó bá rí nǹkan tí àwọn ọkùnrin yẹn ṣe, ẹni tó lè ṣe orí nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n mú odidi èèyàn tí wọ́n dùn ún, ẹ jẹ́ sọ fún yín, ẹ̀rù á bá èèyàn, nítorí a mọ̀ pé ẹ̀mí kò jẹ́ nǹkan kan sí wọn. Òótọ́ nìyẹn. Àyè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ àwọn ọmọ kékeré tó wà ń bẹ̀ nǹkan kan, ẹ̀mí ò jẹ́ nǹkan kan sí àwọn èèyàn. Kí ló kàn wọ́n pẹ̀lú ọmọ kékeré?
tí àgbàlagbà tó lè sọ̀rọ̀ tó ń bẹ̀ wọ́n wọ́n máa ṣe tọ́jẹ̀ ṣiṣẹ́ so ẹ̀ ó ṣòro wáyé pé ẹ̀mí ò jẹ́ nǹkan kan sí wọn so nǹkan tí a máa ṣiṣẹ́ náà ni pé a máa ṣe sùn gọ́ọ̀mẹ̀ntì wọn ò gbàgbé wa rárá o wọn ò gbàgbé àwọn tó wà bẹ́ẹ̀ and we all saw what happened this last weekend the governor of this state came he met with the family and the president sent a very powerful entourage to let people know that it's serious with this. Ẹgbẹ́ sọ fún yín kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì gé nu pé wọ́n wà níbẹ̀. Rather, it make them look bad. So because of that, they will be doing everything that they can. And NSA sọ fún wa níjọ́ tó wá wípé kínní yìí àwọn ò rí irú eléyìí rí wípé kò ṣẹlẹ̀ bí eléyìí rí and that even the Chibok girls kò rí bí eléyìí wípé wọ́n pààyàn so openly so they know they have to be very very careful that is the truth because ẹ̀mí ò jẹ́ nǹkan kan sáwọn olóyè